A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run, àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀ ọjọ́ kọkàndínlógún nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó bẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ wípé lótìtọ́ àti lódodo làwọn mọ ibi tí bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀. Bákan náà àwọn sì mọ̀ wípé orí ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ẹ̀kúnwó orí epo sọ́bsìdì eléyìí tí wọ́n yọ láti ọdún tó kọjá o, èyí tó fà á kí gbogbo nǹkan wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú wípé kí wọ́n fi ọkàn balẹ̀ pé ètò àtohun gbogbo tí ó jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó gbádùn ètò ìṣèjọba àwarawa òun ló ti ń lọ o. Ọ̀rọ̀ yìí jẹyọ lánàá níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ èyí tó ń bẹ nílùú Èkó ẹlẹ́ẹ̀karìnléníàádọ́ta irú ẹ̀ èyí tó wáyé o. Ọ̀rọ̀ ọ̀hún tó sì jáde lẹ́yìn tí ẹni tó jẹ́ olórí ìjọ àgùdà kan láti ìlú Òwèrì tó sọ̀rọ̀ níbi tó ti pe àkíyèsí ìjọba àpapọ̀ sí gbogbo bí nǹkan tí wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà tí ohun gbogbo ò fararọ mọ́ o. Ẹni tó jẹ́ olórí ìjọ àgùdà ọ̀hún eléyìí tó sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n ní kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ bákan náà kó sì gbàdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí àti ìpínlẹ̀ Èkó ní ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ ọ̀hún láwẹ́láwẹ́ o, níbi tó ti kọ́kọ́ sọ wípé bá àbá ní parọ́ tanra wa o, ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù, bẹ́ẹ̀ sì ni àti rán ọmọ nílé ìwé ó ti di iṣẹ́ àtohun wàhálà báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ohun gbogbo ò fararọ̀ látàrí bí nǹkan tí wọ́n gógó nílẹ̀ yìí. Ó wá ní kí ìjọba àpapọ̀ ó dákun dábọ̀ kí wọ́n bá wọ́n nǹkan ṣe sí o. Ṣùgbọ́n ní ìgbà tí ààrẹ Tinubu yóò sọ̀rọ̀ níbi tí alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Èèyàn ọ̀jọ̀gbọ́n Tahir Mamani nígbà tí ó sọ̀rọ̀ ó ní lótìtọ́ àti lódodo ó ní bá àbá ní parọ́ tanra wa o, àwọn mọ̀ ìjọba àpapọ̀ sì mọ igbe rárá tí àwọn ọmọ ilẹ̀ yìí ń ké. Ó ní ṣùgbọ́n o àwọn fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé kò sí ọmọ kankan eléyìí tí yóò yọra rẹ̀ kúrò nílé ìwé tàbí tí wọ́n yóò lé kúrò nílé ìwé látàrí àìrówó san tàbí àìríjẹ o. Ó ní ìjọba àpapọ̀ yóò rí dájú wípé gbogbo àwọn ọmọdé pátá ló ní ìmọ̀ ẹ̀kọ́ òde òní lọ́nà eléyìí tó tọ́ àti ọ̀nà tó yẹ o, tí ó sì ní mú wàhálà dání. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ ó ní ìfọwọ́sowọ́pọ̀ wọn o ló lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó yá kánmọ́ kóbò yóò sì dára fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹni tó jẹ́ alága fún àjọ èyí tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC Èèyàn ọ̀gbẹ́ni Olúkóyèdé òun mà ló ti sọ̀rọ̀ jáde pẹ̀lú àìdùnnú rẹ̀ èyí tó fi hàn lórí àwọn igun ẹ̀ka èyí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ ti àjọ EFCC pẹ̀lú bí wọ́n ṣe ń gba owó rìbá tí wọ́n ń gba owó kọ́bẹ̀tò tí owó ẹ̀yìn lọ́wọ́ àwọn ènìyàn èyí tí wọ́n ní kí wọ́n ṣe ìwádìí wọn. Ọ̀gá àgbà àjọ EFCC ọ̀hún tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ àkọ́kọ́ rẹ̀ eléyìí tó jẹ́ ti ìkíni fún ọdún tuntun èyí tó sọ lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday nílùú Àbújá níbi ìpàdé èyí tó ṣe pẹ̀lú gbogbo àwọn lọ́gàálọ́gàá nínú àjọ EFCC. Níbẹ̀ ni alága ọ̀hún ti fi àìdùnnú rẹ̀ hàn wípé ó jẹ́ ìyàlẹ́nu ẹni agbójú okùn lé òjò ẹni àgbà o, ẹni anókìní lẹ́yìn èyí tó fi ẹ̀bùn sẹ́wọ̀n o. Ó ní àwọn ènìyàn tí àwọn rò wípé yóò máa ṣe ìwádìí ìwà ìbàjẹ́ àwọn tí wọ́n ń kó dúkìá tí wọ́n ń kówó orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìbófinmu. Ó ní àwọn gangan ni wọ́n bá nídìí ìwà ìbàjẹ́ tí wọ́n ń gbawó kọ́bẹ̀tò tí owó ẹ̀yìn lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n fi òfin mú láti ṣe ìwádìí fínífíní o lórí ìwà búburú tí wọ́n hù. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan àbùkù gbáà
fún àjọ EFCC ó sì jẹ́ nǹkan ìtìjú fún àjọ ọ̀hún. Ọ̀gá àgbà àjọ náà Olúkóyèdé wá ní lásìkò tí òun ò ní gba irúfẹ́ àwọn ìwà ìdójútì báyìí lọ́wọ́ ẹnikẹ́ni ó lé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ní ajéré ìwà ìbàjẹ́ ọ̀hún símọ̀ tó sì jẹ́ ojúlówó òṣìṣẹ́ àjọ EFCC ó ní lọ́wọ́ kan làwọn yóò lé onítọ̀hún dànù kúrò lẹ́nu iṣẹ́ nítorí wípé ipò tí wọ́n fi àwọn sí àti ojú tí wọ́n fi ń wo àjọ EFCC ojú olótìtọ́ ènìyàn èyí tí wọn kò gbọdọ̀ bá nídìí ìwà ìbàjẹ́ ni nítorí iṣẹ́ tí wọ́n gbé dání iṣẹ́ tó jẹ́ wípé aṣọ funfun ni ẹnikẹ́ni kò gbọdọ̀ tá ààlà sí aṣọ ọ̀hún kò sì gbọdọ̀ tá epo sí ààlà aṣọ náà. Ó ní ẹni tí wọ́n bá sì ti mú èyí tó fẹ́ ta epo sínú ààlà àjọ aṣọ funfun EFCC dájúdájú onítọ̀hún wọn yóò lè dànù tí wọn yóò sì fìyà jẹ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin ni. Ìyàlẹ́nu ló jẹ́ pẹ̀lú ìgbésẹ̀ àti ìṣẹ̀lẹ̀ṣẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní nǹkan bíi alẹ́ àná tí ṣe ọjọ́bọ̀ Thursday nínú ẹ́stéètì kan èyí tó jẹ́ ti àwọn ológun nílùú Àbújá tí àwọn agbébọn ajínigbé tí wọ́n ya wọbẹ̀ ní nǹkan bíi aago 10 alẹ́ àná pẹ̀lú ìbọn tí wọ́n yìn sókè nítorí kẹ̀kẹ̀rù ní nǹkan bíi alẹ́ àná ni wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ya wọnú ẹ́stéètì èyí tó jẹ́ ti àwọn ológun kan èyí tó wà nílùú Àbújá tí wọ́n sì jí ènìyàn 2 gbé lọ nínú ẹ́stéètì náà. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde látẹnu ọ̀kan nínú àwọn olùgbé ẹ́stéètì náà èyí tó tún jẹ́ mọ̀lẹ́bí sí ènìyàn tí wọ́n jí gbé lọ òun ló ṣe lálàyé wípé ìyàlẹ́nu gbáà ló jẹ́ pẹ̀lú irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí èyí tó ń ṣẹlẹ̀ nílùú Àbújá àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní olóńgbò èyí tí wọ́n ní kó máa ṣọ́ ẹran ní èkútélé eku ẹ̀rírí lásán òun ló lé dànù tó sì kó ẹran ọ̀hún lọ oníṣẹ́ ti mọ̀ wípé ní ìgbà tí àwọn agbébọn tí wọ́n bá ti ń ya wọ bùbá tí àwọn ológun tí wọ́n ń gbé tí wọ́n sì ń ṣe iṣẹ́ ibi pẹ̀lú bí wọ́n ṣe ń yíyàn gbé lọ yìí ó ní dájúdájú kò sí ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ dè bí kò ṣe wípé ká ké pe Olúwa fún ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ọ̀hún eléyìí tó sọ̀rọ̀ ó wá ní àwọn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ láti dákúndábọ̀ gbé ìgbésẹ̀ lórí ètò ààbò tó ti mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kó lè dẹ́kun lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ajínigbé èyí tó ya wọ bùbá ilé ìgbé àwọn ológun tí wọ́n sì jí ènìyàn gbé lọ ó ní kò sí ẹni tí wọn ò lè gbé lọ àfi kí Ọlọ́run kó máa ṣọ́ wa ni. Ó kéré tán ènìyàn 2 lọ́jọ́ lọ́wọ́ bá nípè níbi ìkọlù tàwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní agbègbè Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògún lọ́jọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí níbi ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tó ló wáyé ní agbègbè Ọ̀tà ní nǹkan bíi aago 12 ó kọjá 20 ìṣẹ́jú lọ́sàn-án ni wọ́n ní ìkọlù ọ̀hún wáyé gẹ́gẹ́ bí oṣojú mi kúrò kan èyí tí wọ́n ní kí wọ́n ṣe ìwélé orúkọ ọ̀hún nítorí ààbò ṣe lálàyé fún akọ̀ròyìn iléeṣẹ́ wa wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ó ní láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Gbólóhùn asọ̀ kékeré kan ni wọ́n ló ṣẹlẹ̀ kó tó di nǹkan tó mú ìbọn àdá ọ̀hún dání tí wọ́n sì bẹ̀rẹ̀ ní sára wọn èyí tó fà á kí gbogbo àwọn olùgbé agbègbè Ọ̀tà kí oníkálukú wọn máa sáré kìjokìjo fún àsálà fún ẹ̀mí wọn wọ́n ní nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tó ń gbogbo yóò fi wá sí mẹ̀lọ́mẹ̀lọ́ ènìyàn 2 ni wọ́n sọ wípé ó bá ìṣẹ̀lẹ̀ mú lọ wọ́n ní lásìkò tí wàhálà ọ̀hún tó súyọ àwọn olùgbé agbègbè náà ni wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ nílùú Ṣàngó láti wá dóòlà ẹ̀mí àwọn ènìyàn aláìṣẹ̀ kí nǹkan búburú má bàa ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n ní ìgbà tí aṣojú kọ̀rọ̀ iléeṣẹ́ wa tó bá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ Ọmọlọ́lá Àbútọ́lá ṣe lálàyé fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n sì ti mú àwọn ènìyàn èyí tó furasí tó lọ́wọ́ níbi ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tó wáyé oníwádìí ṣì ń lọ lọ́wọ́ báyìí ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn iléeṣẹ́ ọlọ́pàá yóò taari àwọn afurasí ọ̀hún lọ sílé ẹjọ́ fún ìdájọ́ òdodo. Lákòótán nínú ìròyìn wa fún tòní
gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Paul Okoye tí gbogbo èèyàn mọ̀ sí Rudy Boy ló ti ní agbójúlọ́lọ́run o kò ní jogún òfo lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ Nàìjíríà tó ń ti ètò ààbò lọ́wọ́ báyìí ó lẹ́ni tó bá fi ènìyàn ṣe àgbẹ́kẹ̀lé ara rẹ̀ onítọ̀hún ọkọ̀ àti èbúté òfo ni wọ́n fẹ́ já onítọ̀hún sí o olóhùn yóò rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ààbò ara ẹni o káàsì fi Ọlọ́run ṣe ààbò àti àgbẹ́kẹ̀lé ẹni nítorí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti jáde kulẹ̀ lábala ètò ààbò pẹ̀lú bí gbogbo nǹkan bí ó ṣe fararọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí Paul Okoye tá a túmọ̀ sí Rudy Boy òun ló fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára Instagram àti X rẹ̀ wípé àwọn ọmọ ilẹ̀ yìí wọn ò ní àgbẹ́kẹ̀lé kankan mọ́ o nínú ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo nítorí wípé wọ́n ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ ó ní ètò ààbò ilẹ̀ yìí kò fúnni ní ìfọkànbalẹ̀ mọ́ bí oníkálukú bá rìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tàbí ní òru ó ní ká máa ka ìwé mímọ́ tó ní Olúwa ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó ní orin tó kù tó yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ó máa kọ nìyẹn o torí pé ètò ààbò ilẹ̀ yìí ká ní ààbò ara ẹni ó ní yálà ní ti òyìnbó àbí ní ti ìṣẹ̀ṣe kó oníkálukú kó dáàbò bo ara rẹ̀ ẹ̀mí tòun ti dúkìá rẹ̀ gẹ́gẹ́ bí Rudy Boy Paul Okoye bó ti fi ọ̀rọ̀ léde. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV ń tò ní títí lójúmọ́ ọ̀la adẹ́kùn aláǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì mo gbà ládùúrà wípé búburú ò ní ṣẹlẹ̀ sí wa ààbò Ọlọ́run tó dájú yóò wà lórí wa àti ẹbí wa lápapọ̀ kó fi mọ́ dúkìá kó wá wa o fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín títí di ọ̀la ọ̀hún ire àánú Ọlọ́run ló fi wá ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.